the only thing tèmi fẹ́ sọ fún ẹ kì í ṣe àbá o, mo pa láṣẹ ni. Portable tílẹ̀ ọ̀la bá máa mọ́ apology video ó gbọ́dọ̀ jáde. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o, ó ti yé yín, kò kàn yín o. Tí a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa ń fi tòsì fà mọ́ra ni. Wọ́n dẹ̀ ní ọmọ ni ò ní burú títí ká ṣe kí ni ká wá lè fẹ́ kùn pa jẹ́. The only thing tèmi fẹ́ sọ fún ẹ kì í ṣe àbá o, mo pa láṣẹ ni. Portable tílẹ̀ ọ̀la bá máa mọ́ apology video ó gbọ́dọ̀ jáde. Apology video gbọ́dọ̀ jáde fún Dr. King Òṣùpá Saheed. Apology video lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ jáde. Kì í ṣe pé ó máa ṣe apology video yẹn ó máa kàn ṣe ní wàá ṣe video yẹn wàá gbé kámẹ́rà síwájú wàá dọ̀bálẹ̀ wàá káwọ́ ẹ sókè wàá ní ẹ jọ̀ọ́ sà ẹ má bínú video tí mo ṣe yẹn mo ti lọ delete ẹ̀ mi ò ní ìdàtí bẹ́ẹ̀ rojọ́ kọ̀ọ̀kan tílẹ̀ bá ti mọ́ apology video láti ọ̀dọ̀ ẹ 24 hours péré ni mo fún ẹ tílẹ̀ bá ti mọ́ báyìí apology video lọ ṣe kó dárúkọ wọn kó ní ẹ má bínú sà kó gbé video síwájú kó dọ̀bálẹ̀ nínú video yẹn kó wá post ẹ̀ ṣùgbọ́n. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o, ó ti yé yín, kò kàn yín o. Ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yìí ò tí kàn yín o. Tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ, ẹ má wọrí ẹ̀dígbà pé kọ́ bá ní mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe o, kò kàn yín o, ó ti yé yín. Dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ sọ pé ó yá àlàyé ẹ má bínú ọmọ ìyọmọ yín ni o, ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe. Ẹ ṣáàmọ̀ pé mi ò gbàgbó, ẹ ṣáàmọ̀ pé ara ń kan mọ́ ti gé tí mi lọ mi gbọ́ ọkàn ọ̀rọ̀ owó nìkan ló bá mi ò ẹ̀gbọ́n. Mi ò gba ṣíṣí lọ́wọ́ yín rí o, ṣíṣí yín ó jábọ́ sí mi lọ́wọ́ rí ẹ láhùn. Ẹ̀gbọ́n mi ò ẹ ṣáàmọ̀ pé mi ò gbọ́ báyìí mo jẹ lára yín máa expect báyìí ké sílè kan àbí eyín kan tiẹ̀ ti bọ́lẹ̀ lára yín rí màá sì fi hàn expect yín ẹ̀ yọrí ẹ̀ tẹ owó rí nà advice náà lẹ̀ ń fún mi. Hello beautiful people, my name is Olatayo Amokade aka Ìjẹ̀bú aka Ọmọọba Fúnbi aka Ọmọye Fúnbi ní Ìlíṣàn Àgá Kánò. Ẹ ti máa gbọ́ mashallah gbogbo rẹ̀ mọ́ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ 1-on-1 FSC to the world. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá àti màmá wọ́n máa ń pa òwe kan fún mi, wọ́n jẹ́ kí n mọ̀ dájúdájú wípé tí a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa ń fi tòsì fà mọ́ra ni. Wọ́n dẹ̀ ní ọmọ ni ò ní burú títí ká ṣe kí ni ká wá lè fẹ́ kùn pa jẹ́ ó tó ṣòbí òwe fún gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wà ń bí báyìí. Mo máa ń ka comment sections gan. Mo drop video yesterday night on behalf of pé irọ́ Portable you just have to do this, you just have to do this. Nítorí pé ní ilẹ̀ Yorùbá a ní ọ̀wọ̀, a ní tradition, a dẹ̀ ní àṣà, a máa ń bọ̀wọ̀ fáwọn tó bá jù wá lọ. Gàgà tó bá tún jẹ́ pé àwọn tá a tún bá nínú entertainment a máa ń bọ̀wọ̀ fún wọn gan. So and I see it wípé ẹni tá a bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó ṣe fídíò yẹn. You can listen to the voice note ó ṣe fídíò yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó make